Níṣe ni mo kí ẹ̀yin ènìyàn mi lórúkọ Jésù, ẹ ò ní dààmú. Mo kí yín nítorí pé Ọlọ́run fẹ́ yín. Mo kí yín nítorí pé Ọlọ́run aláàánú ó ń ṣàánú fún yín. Lórúkọ Jésù, àánú náà kò ní bọ́ sọnù. Gbogbo nǹkan tí ẹ bá dáwọ́lé ayọ̀ ni fún yín ní rere. Lórúkọ Jésù, ohun rere tí ẹ bá dáwọ́lé ó máa yọrí sí àánú fún yín, á yọrí sí ohun rere fún yín, á yọrí sí ìdùnnú fún yín. Lórúkọ Jésù, láti òní yìí lọ, ohun tí ẹ ti ń fi ọkàn sí ní rere àti ohun tí ẹ fọkàn sí tẹ́ ń retí, lórúkọ Jésù ó yẹ kó lọ tẹ̀ yín lọ́wọ́. Àánú òjijì kọ́lọ́run kó yọ̀ǹda ẹ̀ fún yín. Àánú òjijì, àánú ńlá tó máa yà yín lẹ́nu, tó máa ya gbogbo àwọn fámìlì yín lẹ́nu, kọ́lọ́run kó yọ̀ǹda ẹ̀ fún yín. Lórúkọ Jésù, mo ní kọ́lọ́run kó yọ̀ǹda ẹ̀ fún yín. Lórúkọ Jésù, mo ní kọ́lọ́run kó yọ̀ǹda ẹ̀ fún yín. Ó máa ṣàyàgà bó dàdí àgàbà. Mo pa ní àṣẹ bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà láàyè. Gbogbo agbára tó bá sọ pé òun ò ní gbọ́, òun ò ní gbà lórí ọ̀rọ̀ yín, lórúkọ Jésù, orú àwọn agbára bẹ́ẹ̀ dòkú. Iná ṣáájú Olúwa ó sì jó àwọn ọ̀tá rẹ̀ ní Bíbélì wí. Mo sọ tẹ́lẹ̀, gbogbo àwọn ọ̀tá Olúwa nínú ayé yín tí wọ́n ní ẹ̀ní ní ìtẹ̀síwájú ayọ̀ tí wọ́n sọ pé ẹ̀ní mókè, lórúkọ Jésù, iná àti àrá tú wọn ká báyìí. Mo sọ tẹ́lẹ̀ láti òní yìí lọ, lórúkọ Jésù, ó yẹ lọ máa ṣe rere. Ibi tí wọ́n ti sọ pé kò sí àyè fún yín láti sọ̀rọ̀ níbi gíga, lórúkọ Jésù, by fire by force, ó yẹ lọ síbẹ̀ kẹ́ lọ fọ ògo. Ẹ lọ síbẹ̀ kẹ́ lọ fọ ohun ayọ̀. Mo ní ẹ lọ síbẹ̀, ẹ lọ fọ ògo àti ayọ̀ jáde. Lórúkọ Jésù, gbogbo irúgbìn tí Ọlọ́run gbìn nínú ayé yín, Ọlọ́run fàtú báyìí. Ọlọ́run ó fàtú báyìí. Lórúkọ Jésù, Ọlọ́run fàtú báyìí. Gbogbo irúgbìn kírúgbìn tí Ọlọ́run alààyè ò gbìn, torí Bíbélì sọ pé a ti fi àáké gbogbo igi náà, torí gbogbo igi tí ò bá so èso rere, a ó fàtú ti gbogbo gbogbo ogun nínú ayé yín tí ò jẹ́ kí ẹ lè so èso rere ayọ̀, tí ò jẹ́ kí ohun rere kó jáde, kó tẹ̀ yín lọ́wọ́, tí ò jẹ́ kí ohun rere kó jẹ́ jáde nínú ayé yín. Gbogbo irúgbìn bẹ́ẹ̀, gbòǹgbò bẹ́ẹ̀, lórúkọ Jésù, iná Ọlọ́run kó sún dànù. Ọlọ́run kó gbin ayọ̀, àlàáfíà, ìbùkún fún yín. Kẹ́lọ́rí tí ń ṣe. Lórúkọ Jésù, mo ní kẹ́lọ́rí tí ń ṣe. Orí bẹ́ẹ̀ o, ó ti ṣẹ bẹ́ẹ̀. Àṣẹ Ọlọ́run alààyè gùn. Jésù Olúwa wa. Àmín. Èmi náà ni David Adeniji tí ẹ mọ̀ sí David Fire, tí àwọn ẹlòmíràn pè mí ní Mr. David Fire. Lórúkọ Jésù, a máa rí tiwa ṣe. Ẹ lè lọ sórí wẹ́bsáìtì mi náà www.mrddavidfire.com. Lórúkọ Jésù, àánú á fọ̀n fún wa. Ẹ make sure pé ẹ share fídíò yìí. Tí ẹ bá share fídíò yìí kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. Ṣùgbọ́n tẹ́ ẹ bá wá share, ṣé mọ̀, àwọn ẹlòmíràn sọ pé tẹ́ ẹ bá share kíní kan rárá. Ṣùgbọ́n tí ó bá wù yín látọkàn tẹ́ ẹ bá share fídíò yìí, ohun rere tí ẹ fọkàn sí láyé, lórúkọ Jésù, ó yẹ kó lọ tẹ̀ yín lọ́wọ́. Bẹ́ẹ̀ ṣe ń share fídíò yìí, tẹ́ ẹ like fídíò yìí, tẹ́ ẹ dẹ̀ comment sí abẹ́ comment yìí, lórúkọ Jésù, ohun rere ayọ̀ kó fọ̀n jáde fún yín. Kẹ́lọ́rí tí ń ṣe, kẹ́lọ́rí àánú gbà. Jésù Olúwa wa. Àmín. Ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel mi, David Adeniji Fire, lórí YouTube. David Adeniji Fire, ẹ subscribe, torí pé àwọn ìdánilẹ́kọ̀ọ́ kan ń bọ̀ láìpẹ́ yìí tí ó máa mẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ni, tí kì í pé kẹ́ ẹ ṣáà follow bí mo bá ṣe bí àwọn àlàyé fún yín, nítorí mo fẹ́ tú àwọn àṣírí kan, àwọn àṣírí yẹn. Lórúkọ Jésù yóò dáa fún wa. Mo ní lórúkọ Jésù yóò dáa fún wa. Mo ní lórúkọ Jésù yóò dáa fún wa. Tí yín ni pé kẹ́ ẹ ṣàmì níbi tẹ́ ẹ wà yẹn pẹ̀lú ìgbàgbọ́ yín. Lórúkọ Jésù ó ti dára fún yín. Ẹ like post yìí, ẹ like ẹ báyìí, ẹ like fídíò yìí báyìí. So ẹ like ẹ bí lóra. So ẹ like ẹ. Bẹ́ẹ̀ ṣe ń like ẹ yẹn, aláàánú, olóore tí àwọn ayé ti fi ìríra, ìkórìíra sí àárín ẹ̀yin méjèèjì, tó tàbí pé àmì tí wọ́n fi sí yín lára tó mú kí olóore máa kórìíra yín, tó lè jẹ́ kó fi yín láàánú,
lórúkọ Jésù àmì yẹn parẹ́. Bẹ́ẹ̀ ṣe ń like post yìí lórúkọ Jésù ó yẹ lọ ṣe rere. Jésù Olúwa wa. Amen. God bless you. Amen. In Jesus' name.